wà fúnlẹ̀ wá fún ilẹ̀ èdè wa. Kàgbéga, kàgbéga, kàgbéga fáyé rí. Ìgbàgbọ́ wa ni pé láti bẹ̀rù làbọ̀ mọ́. Ká ṣiṣẹ́, ká ṣiṣẹ́, ká ṣiṣẹ́ ká jọlá. Ìṣọ̀kan àtòmìnira ni ẹ jẹ́ ká máa lépa. Tẹ̀síwájú fọ́pọ̀ ire àtòhun tó dára. Ọmọ Oòduà dìde, bọ́ sípò ẹ̀tọ́ rẹ. Ìwọ ni ìmọ́lẹ̀ gbogbo adúláwọ̀. Yorùbá Nation, no going back. Mo kí gbogbo ẹ̀yin èèyàn mi, ẹ káalẹ́, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, ẹ kú àṣálẹ́. Mo kí gbogbo wa gẹ́gẹ́ bí ojú ọjọ́ bá ti rí níbikíbi tí gbogbo wa bá gbé wà. Mo kí bàbá mi, bàbá ń jẹ́ Akíntúndé, àwọn ò lè ṣe ká má kiri. Torí gbogbo wa la ní bàbá, ẹni tí bàbá ẹ̀ dẹ̀ ti kò lè lọ pè. Tẹ́yìn fi àgbàlagbà ara yín tẹ́ ẹ bọ́ síta, tẹ́ ẹ dúró pé sẹ́wọ́n nìyẹn àfi kómìnira ẹ̀ kó ṣojú ẹ̀mí lágbára Ọlọ́run, ó dẹ̀ máa ṣojú ẹ̀mí yín. Àwa ò lè ṣe ká má kí yín, a máa kí yín ní gbogbo ìgbà náà ni lágbára Ọlọ́run. Ojú òní tì yín, àní wá yín tì bàbá. Olóyè Sunday Igboho mú kẹ́yìn náà o, ọmọ bàbá lágbára Ọlọ́run. Ikú tó yáwó ò ní pa yín, apá yín ò ní ká yín, apá kan ò ní tẹ̀yìn. Ojú òde ní tì yín lágbára Ọlọ́run. Ẹ ṣé mo gbogbo yín, gbogbo ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi, ẹ̀yin ìyá mi pátápátá. Tẹ́ ẹ̀ ń bá mi wo fídíò yìí, tẹ́ ẹ̀ ń bá mi tẹ̀, tẹ́ ẹ̀ ń bá mi like ẹ̀, tẹ́ ẹ̀ ń bá mi love ẹ̀. Tí gbogbo yín tẹ́ ẹ níṣẹ́ ó níyẹn, àní àṣeyọrí ọmọ Yorùbá iṣẹ́ kò gbọdọ̀ tẹ̀. Ẹ̀yin náà mà ní tẹ̀. Ẹ ní ṣẹ̀sín bẹ́ẹ̀ lẹ ní ṣẹlẹ́yà. Lágbára Ọlọ́run á bá mi dúró tì yín. Ìyanu Ọlọ́run á máa ṣẹlẹ̀ nínú ayé yín. Ojú ìgbàgbọ́ ò ní tì yín, ọkàn yín á balẹ̀. Ẹ ṣé mo dúpẹ́ gbogbo ilé. Ọ̀rọ̀ tá a tún ní ká tún fi tóra wa létí lásìkò yìí ò pọ̀ o. Mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé kí Ọlọ́run kó ṣàánú wa. Ṣé ẹ rí nínú àwa àti àwọn màálù, wọ́n ń fi wá wéra wọn. Torí nínú fídíò tí mo fẹ́ gbé wá fún yín, wọ́n ń jẹ́ kó yé wa wípé màálù àwọn ó ṣe iyebíye, ó lágbára, ó ní ẹ̀tọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà ju àwa èèyàn lọ. Ẹni yìí ń jẹ́ kó yé wa wípé tí màálù òun kan, tí ọmọ Yorùbá bá pa màálù òun kan, òun á pa èèyàn 15. Ṣé ẹ wá mọ̀ pé ó yẹ ká múra báyìí? Ṣé ẹ mọ̀ pé ó yẹ ká múra bẹ́ẹ̀ tí ìgbà kò yẹ ká múra? Díẹ̀ ọmọbìnrin ò tó, díẹ̀ ọmọkùnrin ò tó. Ṣé ẹ mọ̀ pé ó yẹ ká múra báyìí? Wọ́n ń jẹ́ kó yé wa pé tí òun bá róye wípé wọ́n pa màálù òun ẹyọ kan ṣoṣo, òun á dẹ̀ pa èèyàn 15. Ó wá jẹ́ wípé ẹ̀mí màálù kan ṣoṣo yẹn, wọ́n máa fi ẹ̀mí èèyàn 15, wọ́n máa fi dí. Wọ́n máa pa èèyàn 15 dí màálù ẹyọ kan ṣoṣo. Ẹ jọ̀ọ́, ṣé bá ṣe fẹ́ máa bá a lọ náà rí gbogbo ẹ̀yin èèyàn mi? Mẹ́wàá ń ṣẹlẹ̀. Ẹ̀yin bàbá, ẹ̀yin ìyá, ẹ̀yin ọ̀dọ́, mẹ́wàá ń ṣẹlẹ̀. Ṣé wá rí yẹn ló fi wá jẹ́ pé àti ẹ̀ lè wá sọ pé kò kàn mí mọ́ níbi tọ́rọ̀ wa gbé dé, torí kò kàn mí. Tó bá kẹ́ni tó máa kàn ẹ̀ kọ́. Nígbà tí èèyàn ní àyà tó bold, tó tún ṣe fídíò, ẹni tó ń ṣe interview fún báyìí kàn wò báyìí ni, tó ń sọ fún wọn wípé tí Yorùbá bá pa màálù ẹyọ kan nínú màálù òun promise wọn pé òun á pa èèyàn nílé àdúgbò yẹn, òun á pa èèyàn 15.
àwọn dẹ̀ ń dìde wọ́n dẹ̀ ń kó màálù wọn wọnú oko. Ẹ̀yin ń ṣiṣẹ́ ọ̀sìn, àwa Yorùbá ń ṣiṣẹ́ ọ̀gbìn. Láyé la ti bá pé iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ wa. A máa ń kọ́ ńgbà tá a wà nílé ìwé. Iṣẹ́ àgbẹ̀ niṣẹ́ ilẹ̀ wa. Ẹni kò ṣiṣẹ́ á máa jalè. Ìwé kíkọ́ láìsí ọkọ́ àti àdá kò ì pé o, kò ì pé o. Bá ṣe ń kọ́ ńgbà yẹn nìyẹn. Nígbà náà tá a wà nílé ìwé, a máa bọ́ sẹ́yìn ọgbà báyìí. Wọ́n fún wa nílẹ̀ rẹpẹtẹ, a máa dá oko. Tó bá tásìkò nǹkan ọ̀gbìn báyìí, a máa fi gba máàkì ni. Wọ́n máa pẹ́ àwọn ọmọ school náà ṣóko yìí o, àwọn ọmọ school náà lóko yìí o. Tí ìgbàdo wa bá jáde, bọ̀m̀bọ̀ ni. Àwọn tíṣà wọ́n máa yá lọlé tí wọ́n bá ń lọlé ni. Tá a bá ṣe ìgbàdo yẹn tó bá pọ̀, a máa gún ìgbàdo, a máa tà fáwọn alájàpá. Nílé ìwé wọ́n fi ń pawó sí school. Ìyẹn ni wípé láti kékeré ni wọ́n ti ń kọ́ wa ní iṣẹ́ àgbẹ̀ ni mò ń fàyọ láàrin yẹn. Láti kékeré ni wọ́n ti ń kọ́ wa ní iṣẹ́ àgbẹ̀. Wọ́n ti jẹ́ kó yé wa pé kódà tó o bá so táì mọ́rùn, má gbàgbé iṣẹ́ baba ńlá ẹ̀. Iṣẹ́ àgbẹ̀ ni iṣẹ́ baba ńlá bàbá ẹ̀. Gbogbo wa náà dẹ̀ gbà bẹ́ẹ̀ accept ẹ̀ pé yes, iṣẹ́ ìran wa òun ni iṣẹ́ àgbẹ̀. Oúnjẹ dẹ̀ pọ̀ nílùú. À ń jẹun bá ṣe fẹ́ tá bá máa wọn gàrí báyìí. Ẹrẹbẹ là ń lò ńgbà yẹn. Ẹrẹbẹ yẹn fẹ̀ báyìí. Tán bá kì bọnú gàrí báyìí. Tán bá mọ́, wọ́n á kọ́kọ́ ṣẹ́ orí ẹ̀ báyìí. Àwọn ṣẹ̀rí là ń pè. Wọ́n á wọ́n á ṣẹ́ orí ẹ̀ báyìí. Wọ́n á ṣẹ̀ṣẹ̀ tún wá gbé kalẹ̀. Wọ́n á wá bù, wọ́n á ṣẹ̀ṣẹ̀ wá dà. Nígbà tí ayé dayé olódó, wọ́n á gbé olódó yẹn báyìí. Wọ́n á máa sọ fún wọn pé níṣe ni kẹ́ ẹ bá wa mọ́ra ń o. Ẹ bá wa mọ́ra ń o. Mímọ́ra yẹn ni pé ṣé ẹ mọ̀ bọ́n ṣe máa kí bíùn. Wọ́n á mọ́ra fún dáadáa kí wọ́n tó gbé kan tó dà. Ẹ jọ láyé tá a wà ìbọn ṣe máa ṣọwọ́ rẹ̀. Wọ́n bá wọ̀n tán wọ́n á tún pàtẹ́wọ́. Ayé àwọn pàtẹ́wọ́ la wà ní ìsìn. Kí ló sọ wá dẹ̀ báyìí? Àwọn Fúlàní yìí ni. Ó dá ṣé ìlú tí wọ́n bá ti pa ẹnìkan, ẹni méjì, mẹ́ta nítorí oko, ẹ má kó kíní joko. Ṣé ẹni yẹn máa tún padà lọ oko lọ? Ẹlòmíì máa padà lọ oko. Àbí gbogbo àwọn tí wọ́n ti padà nù yẹn, ṣé wọ́n tún padà wálé ayé débi kí wọ́n tún máa lọ dáko mi? Ẹ̀yin èèyàn mi, iṣẹ́ àgbẹ̀ ni iṣẹ́ ilẹ̀ wa. Ẹni kò ṣiṣẹ́, á jalè, òun ni wọ́n wí. Ó yẹ ẹ wá wo ibi tí wọ́n bá wa dé. Wọ́n torí ọrọ̀ ajé tiwọn, wọ́n dẹ̀ ń bọrọ̀ ajé tiwa jẹ́. Òun ò rórí nípa yẹn o. Kò sọ nípa pé gbogbo oko tiwa táwọn ń kó màálù lọ jẹ o. Kò sọ̀rọ̀ nípa ẹ̀. Ṣùgbọ́n ó ń jẹ́ kó yé wa pé tí Yorùbá bá pa màálù tòun ẹyọ kan, àwọn á pé èèyàn 15. Ẹ bá mi súnmọ́ bí. For my people who don't understand Hausa, allow me to translate. Ẹ jọ̀ọ́ ẹ má bínú, èmi ni mò ń ṣe mistake. 150, èèyàn 150 ló máa pa dípò yẹn. Òun ló kọ síbẹ̀. Ṣẹ̀rí 150 lòun máa pa. Òun á pa èèyàn 150. Èmi tí ẹni 15, ẹ má bínú. Point of correction. Ó ní kí Yorùbá bá pa ẹran kan ṣoṣo, màálù kan ṣoṣo, òun á pa èèyàn 150. Ṣé wọ́n ti pa ìlú run tán? Olórí ibú ọmọ àlè. Òun nìyẹn o. He said so because they've killed 200 people in Benue State. That's why everybody is getting angry. That's why people getting angry now that this one is really small. Ba ku rubuta kun je za a kori Fulani a ƙasar Benue kuna dariya. Dama daga dariya sai kuka. Za ku ci ubanku a wannan shekara. Za ku ci ubanku. So Nebona talk say make Fulani live on our land. When they write down, even they laugh. Say from laughter to tears now. Say una go chop una nyash. Mutum 100 shine tarzoma a zuciya. Mu shanu na aka kashe muna. Mutanen mu nawa aka kashe a daji da ruga duk ba ai komai ba. Ai kashe mutane 100 wallahi ba laifi ba wani abu kuma. Kaɗan ne. Say wetin be 100 people. Say wetin be 100 people. Say because they kill 100 people, now they make una mind the vex.
Tẹ́ ń gbọ́. Say what of their people where they don't kill for bush? How many of their cattle where they don't kill? Say this one a small thing now. Say no worry. You get. Kun ga wannan a matsayin shi shanuna billahi lalzi zai iya kashe kaɗu guda 150 akan wannan. Ni yanzu. Now he's saying you see this cow. When I see this cow with here, this young cow. Saying swear to God, saying if he kill like 150 people for this cow. Ṣé ẹ gbọ́? Torí ẹyọ kan 150 people. Ba zan taɓa yafewa kuma ana yi man zan rama, ana yi man kuma a matsayin na bulatin daji. Saying no send, you no go sit down, they wait for anybody. If they kill a cow, he go revenge. Ni yanzu na daina ɓoye-ɓoyen nan ce Tẹ́ ń gbọ́. kashe mutum ko ba zan yi kaza ba. Duka aikin laifi zan iya aikata shi akan wannan. Kisa dai. Ọmọ ẹran tó ní tán bá pa nìyẹn o. Saying no go they pretend again. The reason saying no go tell you now the truth. Say him if he kill 150 people for this one. Ṣé ẹ gbọ́? 150 people. Because that's so it is for them normally. So no more pretense from him. This is who he is. Alright, so now Àti gbé eégún dólódó. So what's he saying? He's saying that it doesn't matter where you are from. He can kill for his cattle. Ṣé ẹ gbọ́? And that cattle's life is more important than human life. Ṣé ẹ gbọ́? Just understand something. This is not a place where you want to reason, sit them down, explain to them how human life is better than cattle. This is how it is for them. So my advice for you is this. As a Nigerian, whether you call yourself Nigerian or not, you need to protect yourself, most especially all the men in this country. Oh, dear, I will You need to be able to protect your families. Nobody catch you by surprise. You cannot go down shouting Jesus, my God, or begging for your life. You have to be ready. There's no law that prevents you from protecting yourself. Do you understand? Yes. In this life, as person no bring you come this life, you supposed go out on your own terms. Nobody is supposed to come and just take your life from you like that. You understand? All the people, normally, we think we are in a normal society, but the law is not on our side. The law is not on the side of the masses. Yes. The law is put to protect politicians and protect people who have money and power. These guys are being protected, they are influenced, they are armed. They are provided with arms and weapons. Yes. You are not provided with anything. Find your way. You are a sovereign Find your being. way. You have right over this earth like any other person. Yet you have right over this earth like any other person. But there must be an understanding. If person they reason like this, you're supposed to understand. And I'm sending this message to all the politicians in our state. Most of you that have cattle. You hear what they are saying. Human life is less than the cattle. You keep keeping those cattle. Níbi tí ọkùnrin yẹn sọ̀rọ̀ yẹn dé, mo fẹ́ kọ́ mi. Ṣé ẹ gbọ́ ibi tí ìyá ti ń bá jọ̀tá wa bọ̀ báyìí? Ṣé ẹ ti gbọ́? Ó ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú yẹn pátá. Àwọn ni wọ́n ní ẹran lọ́dọ̀ àwọn Fúlàní. Fúlàní yìí dẹ̀ ń jẹ́ kó yé wa wípé tí wọ́n bá pa ẹyọ kan nínú màálù àwọn máa pa 150 èèyàn. Tó o bá ní kò kàn ẹ́, tó bá kẹni tó kàn ẹ́ kọ́. Ní ìsìn ẹni tó lò máa pa èèyàn 150 ẹjọ́. Ṣé àwọn 150 yẹn ni wọ́n pa màálù ẹyọ kan yẹn? Ṣé ẹ rí ibi tí àwọn ará bíi tí àyè ti gbà wọ́n? Àyè gbà wọ́n jù nílẹ̀ Yorùbá. Àyè gbà wọ́n ó ní jù. Ó lóun ò fẹ́ mọ irú èèyàn tó ń tọ̀hún jẹ́. Ó ní tí wọ́n bá pa màálù ẹyọ kan. Màálù àwọn ní kárángó tí ò lè rìn dáadáa yẹn ọmọ màálù ni o. Ó lóun á rí pé òun pa èèyàn 150 dí màálù ẹyọ kan ṣo. Ṣé bá a dẹ̀ ṣe máa gbé ọwọ́ lẹ́rán tá a máa wò wọ́n ràn rè? Ṣé ẹ gbọ́ ìkìlọ̀ pàtàkì tí ọkùnrin yìí ń fún wa? Ó ní kò sí òfin tó mú wa pé ká má lọ tọ́jú ara wa. Ó ní kó ní kálukú lọ tọ́jú ara ẹ̀. Wo bí níbi tá a gbé dé yìí, o ò dira o gbé. Ẹ máa gbọ́ ní ṣe. It's a reminder to the people of Benue that you have something, an animal that is above them. Ṣé ẹ gbọ́? It's unacceptable. Wọ́n lẹ́ran yẹn that you guys sell all those cattle. Wọ́n gbé ẹran lékè ju àwa èèyàn lọ. Cow no dey inside Benue State.
We must start using that collective action. If not, you are an enemy to your brethren, you are an enemy to your kin. Because person they talk say cattle they are above human life, and you are rearing cattle in the same state where people have come to kill because they are saying that our kinsmen killed their cattle, and so life must be lost. And somebody is saying that for a calf, 150 human lives with potentials to change the surface of this earth. You understand? You'll be killed and murdered, and nothing will happen. It doesn't care. They don't care. So you need to understand the enemy and understand how they think. Do not think that Jesus is going to save you. Do not think that the church will save you. Do not think that the government will save you. You have rights. Government will save you. You are a sovereign being walking the surface of this earth, and nobody should take your life without your consent. Do you understand me? That's what I want all of you to understand today. So all the youth in Benue crying and shouting and thinking your politicians will come and help you. You are lying to yourself. Nobody will help you. Go and learn self-defense. Learn self-defense. Learn how to protect yourself and your family. Tell everybody around you to be on alert. Tell your people in the village to be on alert. I called my uncles in the village and asked them how far what's happening there. They say that they're all right. So protect yourself and understand it. These guys, they come as your friends. They'll come, they'll offer you this, they'll scout you and understand. They'll even use their women who sell these things to come and scout you and understand. You are laughing like a sheep. You are smiling. You are being friendly. Tomorrow they'll come and gun you down, slice you, burn you. They have grenade launchers, they have guns, they have machine guns, they have everything. What do you have? You have stick. You have what? You have please. No, please. You are shouting. Because you did not prepare for war. We are on a battlefield here. You also know it. Battlefield and that is all. Somebody can come and claim your life for cattle when you even feel speaking. Do anything. Value cattle. A calf is equivalent to 150 human beings. And protect yourself. Let's not be making too much noise here. Let's not be making too much noise here. There's no need to come and make noise to say we are protected, we are ready. No, go and just be ready. And tell all your friends, tell everybody, tell your family members, tell everybody to be ready. Just in case. I don't want. Ọ̀rọ̀ díẹ̀ tó fọlọ́gbọ́n ẹ̀yin èèyàn mi wọ́n ní ká lọ múra oníkálukú tọ́jú ara ẹ̀ kò sí òfin tó mú wa pé ká má tọ́jú ara wa nínú ìjọba tá à ń ṣe lọ́wọ́ tó o bá ní ìsìn tán bá ṣẹ̀ wọ́n ṣe ń pààyàn tó yìí ẹni mélòó lẹ́rí tí wọ́n mú nù wọn mélòó lẹ́rí tí wọ́n ti pa tó bá jẹ́ ọmọ Yorùbá kan ló bá bẹ́ẹ̀ nìkan jà tí bá kú mọ́ ọ lọ́wọ́ wọn á ní kó nìṣó wọ́n máa pa ni ó ti commit offence àwọn ò ń commit offence ṣùgbọ́n wọ́n rẹ́dì wípé àwọn lágbára ẹran wọn ó lágbára ju ẹ̀mí èèyàn lọ nítorí ìdí èyí gbogbo wa ọ̀rọ̀ díẹ̀ tó fọlọ́gbọ́n oníkálukú wa padà sílé ẹ jẹ́ ká lọ fẹsẹ̀ ẹ̀yìn ìdílé mú ilẹ̀ Yorùbá ni wọ́n ń pe bí ìjọba ò lè gbà wá ẹnìkan ò lè gbà wá ká pé pé Ọlọ́run káwa náà dẹ̀ gbé ìgbésẹ̀ àdúrà wa gbà ojú òní tiwa èmi náà ló lólùfẹ́ yín tí mò ń fẹ́ yín fún rí tẹ́yìn náà fẹ́ mi fáyọ̀ ire ayọ̀ ìdùnnú ò ní tán nínú ilé wa ẹ bá mi pín ẹ bá mi like ẹ bá mi love ẹ dẹ̀ bá mi subscribe sórí YouTube channel mi àìṣeyọrí ọmọ Yorùbá TV ẹ jọ̀ọ́ ojú òní tì yín àdúrà yín á gbà ọkàn yín á balẹ̀ ire o.